Alright. Akíndébé àwọn àlejò pàtàkì lẹ́ẹ̀kan sí i. Ẹ ṣe gan-an o. Lágbára náà gbogbo wa náà la máa ṣe ní eléyìí o. Mo rí tọ́ Nàìjíríà tó ṣe bí wọ́n ń gbé lọ́ọ̀kan lọ. Nàìjíríà ọmọ ọlọ́run mọ iye owó tó ti wọlé wọn àní tó tẹ̀. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.